ọba tó ń gbàdúrà ní mo ní Jésù ó ń gbàdúrà òun ló bí mi kìnìún ẹ̀yà Júdà kì í fọmọ rẹ̀ ṣeré abiyamọ bọ̀jà gbọ̀rọ̀gbọ̀rọ̀ kò jẹ́ ti ibi tọrẹ mo mọ̀ yẹn dájú kò jẹ́ tọ̀mí jẹ́ mo mọ̀ kò jẹ́ kí ìṣàkó jìnnà bàbá olóore ìjọ ẹ̀dá bàbá ara o bàbá ara tó mọ iye ọmọ Jésù bàbá ara o bàbá ara tó mọ iye ọmọ mo ní bàbá kan bàbá ara tó mọ iye ọmọ Jésù ní bàbá mi bàbá ara tó mọ iye ọmọ kò fi mí ṣeré o ó ń gbọ́ àdúrà mi o ìjọ ẹ̀dá ó dá mi láre bàbá ara tó mọ iye ọmọ ó fún mi láyọ̀ bàbá ara tó mọ iye ẹ wá wo gbogbo ayé ẹ wá wo olùgbàlà ọlọ́wọ́ gbọgbọrọ tó yọmọ rẹ̀ lọ́fì ayé ẹ wá wo olùgbàlà tó sáyé mi dire ọba jọ̀rọ̀jọ̀rọ̀ Jésù jọ̀rọ̀jọ̀rọ̀ olórí ayé gbogbo ọba jọ̀rọ̀jọ̀rọ̀ ọba fẹ́fẹ́fẹ́fẹ́ Jésù fẹ́fẹ́fẹ́fẹ́ ọba gbangba ṣùgbọ́n ògo yá o ọba jọ̀rọ̀jọ̀rọ̀ ìyìn yára o bàbá ọba jọ̀rọ̀jọ̀rọ̀ àní kò fọ̀rọ̀ mi jáfara àbò fọ̀rọ̀ rẹ jáfara ni bí mo ṣe pé ló ń jẹ́ kò fọ̀rọ̀ mi falẹ̀ rárá ìjọ ẹ̀dá kíákíá ló bá mi ṣe àníṣe wérewére lọ́ṣẹ̀ yọrí olóore ni bàbá o olóore ni bàbá tó já mi bí mo ṣe ń pè é bẹ́ẹ̀ ló ń jẹ́ olúwa bí mo ṣe ń pè yìí bẹ́ẹ̀ lẹ́ ń jẹ́ bàbí ṣe pọ́lọ́run èní o bẹ́ẹ̀ ló ń jẹ́ bàbí ṣe pọ́lọ́run ayọ̀ mi o ṣe báyìí olúwa mọ̀ ṣe ń wo ibà mi mọ̀ ṣe ń wo òye olúwa mọ̀ ṣe ìbàdàn ló máa fi sọ olúwa kú iṣẹ́ o Jésù mi kú iṣẹ́ mi o igi kan wí àṣùbù máa rò gbúrò rẹ tẹ́rẹ́tẹ́ olúwa kú iṣẹ́ o nínú ayé ìrìyà o àní nínú ilé ìrìyà olúwa kú iṣẹ́ o nínú iṣẹ́ ìrìyà ìyá kú iṣẹ́ o kẹ̀kẹ̀kẹ̀ ẹ̀ máa ilé o ọmọ Jésù mímọ́ o kẹ̀kẹ̀kẹ̀ ẹ̀ máa ilé o ọmọ Jésù mímọ́ o ìrọ̀rí àmì ìyálẹ̀ ìrọ̀rí ajíjẹ́ ìgbàlà o májò ìjọ Jésù rẹ̀ mí yéye ìmọ̀ bá mi ayọ̀ gbogbo ayé bá mi ayọ̀ ìmọ̀ bá mi ayọ̀ olúwa mo ṣe ń wo ìbá mi mà ṣe ń wo óyè olúwa mà ṣe ń wo ayé oníyọ̀rẹ́ ayọ̀ èmi ló láyọ̀ mi o ayọ̀ máa jó níwájú olúwa mojómojó níwájú ọba tó dá mi ìgbàgbọ́ yíyẹ ní mélèé ìwúlé àwọ ìgbàgbọ́ yíyẹ ní mélèé ìwúlé ẹbọ ṣe báyìí wá mi ẹyẹ ọyìn mi ẹyẹ ṣe báyìí wọ́n mi ẹyẹ ọyìn mi ẹyẹ gbogbo ìbọdélé Jésù mọ́rin tẹ́yẹ́tẹ́yẹ́ èṣù aládé ayé mọ̀rádé náà ayẹmí mẹ́màá rárẹ̀ fẹsẹ̀ sí òye lọ́dún yìí èmi àti ànírànì fẹsẹ̀ sí ibi tílẹ̀ ti ń béèrè fẹ̀jẹ̀ ànígbàbẹ̀ kọjá orí wa nígbàbọ̀dé orí wa ní sùn nínú ọgbàrá ẹ̀jẹ̀ ẹni bá tafà sí mi àti ọfà ẹ̀ máa pawọ́ dànù ni ìwà mi ẹ̀yẹ ọ̀yìn mi ẹ̀yẹ wàá ṣẹ̀yìn báyìí ìwà mi ẹ̀yẹ ọ̀yìn mi ẹ̀yẹ ògbìmọ̀délé Jésù mọ́rin tẹ́yẹ́tẹ́yẹ́ èṣù aládé ayé mọ̀rádé nà ire mi mẹ́mọ́ ara rìn fẹsẹ̀ sí òye màá rọ́jú ráàyè lọ́dún yìí màá rọ́jú ráàyè ṣe báyìí màá rọ́jú ráàyè sí lọ́rùn ọkàn mi á balẹ̀ wọ́n kọ́ eléyìí nìyẹn padà lẹ́yìn mi màá rọ́jú ráàyè màá ṣe báyìí màá rọ́jú ráàyè ìjọ ẹ̀rọ màá rọ́jú ráàyè sí lọ́rùn ọkàn mi á balẹ̀ eléyìí nìyẹn padà lẹ́yìn mi màá rọ́jú ráàyè o èrì wá 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 Jésù yìí máa ń sí o èrì wá 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 Jésù yìí máa ń sí o Jésù ní máa sí o tani wọ́n máa sí lọ́dún yìí èrì wá 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 Jésù ní máa ń sí o ta ló máa tẹ̀lé Jésù èmi máa tẹ̀lé Jésù o ọba sọ̀rọ̀ máyẹ̀ ni
Jésù láṣẹ kan má kù, ọba àṣẹ kan má kù ni. Ta ló máa tẹ̀lé Jésù? Èmi máa tẹ̀lé Jésù o. Hallelujah. Fi ayé fún Jésù lónìí. Ọba sọ̀rọ̀ máyẹ̀ ni. Ọba àṣẹ kan má kù, aláṣẹ pé ó máa tọ́jú èèyàn gan ni. Wo bí mo ṣe ń dán láì lo cream. People they ask me say, wetin dey make me shaka? I can't dey tell them say, that Jesus dey make me shaka. I go shaka, 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 shaka. I go dange, bọ́ síwájú Olúwa. Torí Jésù ló mú mi dán. That Jesus dey make me fine. I go dey dance, I go dey dange, dange, I go dey pose, I go dey shaka, I go dey shaka, I go dey dange, dange, I go dey pose. Hallelujah, jọ. Ó máa dá fèmí àti ẹlọ́dún yìí kò sí nǹkan tó ṣe lè ṣe sí lórúkọ Jésù. Àmín.